eléyìí ni ẹni tí òkú ẹ̀ bá ti kú, ìyẹn fún ẹ̀yin àgbàlagbà tí ẹ ti pé 40 ọdún lọ sókè. Torí tá bá sì ń sọ̀rọ̀ 20 ọdún àbí 30 ọdún, ọ̀dọ́ là wá. Ṣùgbọ́n tá bá ti pé bí 40 ọdún lọ sókè, àìsọ̀dọ́ mọ́ o. A ti ń di àgbàlagbà. Ẹ wá rí pé okó ẹ ti kú yányán, kò ṣiṣẹ́ mọ́. Yálà látàrí àwọn nǹkan tí a ti jẹ sẹ́yìn tó ṣokùnfà kí okó kó kú, àbá ti kó àrùn bálòpọ̀ àwa mójútó, ó lè fa kí okó kó kú kó mọ́ ṣiṣẹ́ mọ́. Ẹ tó pè bá ti wá pè yíkéyìí okó tó bá kú ní eléyìí ṣiṣẹ́ fún. Kí ni nǹkan tí a máa wá? Ẹ dákun má gbàgbé láti subscribe sórí ètò yìí, ẹ share program yìí, ẹ like, ẹ comment. Bákan náà ẹ follow mi lórí Facebook page mi, Àṣírí Ewé àti Egbò. Ẹ follow wa ńbẹ̀. Ojú yín ò ní fọ́, etí yín ò ní di. Ẹni tí okó ẹ̀ bá ti kú, tí nǹkan ọmọkùnrin ẹ̀ tí kò gbéra mọ́ bó ṣe yẹ kó gbéra, ẹ bá gbìyànjú eléyìí wò bóyá jẹ́ bá wa lára mu. Torí ẹ̀ la fi máa mú àwọn ètò wá lóríṣiríṣi, torí pé ara tẹ́ ń wò yìí, ara lóògùn. Ní tèmi bá lò tó bá ṣiṣẹ́ lára tèmi, ó lè má ṣiṣẹ́ lára tiyín. Ní tẹ́yin bá lò ládọ́dọ̀ tí tó bá ṣiṣẹ́, ó lè má ṣiṣẹ́ lára tèmi, torí pé ọ̀tọ̀ọ̀tọ̀ ni ara. Ẹ bá gbìyànjú eléyìí wò bóyá bá yín lára mu. Wọ́n ń pe ẹranko kan ní èsé. Bá mi lọ wá oko èsé, ẹ bá dọ́dọ̀ àwọn Lékúlẹ́jà, wọ́n ń tà á. Ẹlẹ́fẹ́ ra oko èsé, oko òbúkọ, oko àgbò àti oko ẹṣin àti ọ̀gẹ̀dẹ̀ àgbagbà odidi kan. Dúdú ni o, ọ̀gẹ̀dẹ̀ àgbagbà dúdú. Ẹ bá mi wá òun náà. Kíní kan bẹ wọ́n pè ní ṣọṣọ ẹ̀yìn, ṣọṣọ ẹ̀yìn. Ẹ bá mi wá òun náà. A wá kó gbogbo àwọn èròjà yìí sínú apẹ ìjó ògùn wa. Oko èsé, oko àgbò, oko òbúkọ, oko ẹṣin, odidi oko 4 òní a máa lò. Àti ọ̀gẹ̀dẹ̀ àgbagbà dúdú àti ṣọṣọ ẹ̀yìn. Kí ni wọ́n pè ní ṣọṣọ ẹ̀yìn? Tán bá kọyìn tán, kí ní ẹ̀gbọ́n tó máa wà ní ẹ̀yìn yẹn, òní wọ́n pè ní ṣọṣọ ẹ̀yìn. Ẹ bá mi wá pándọ̀rọ̀, ó lè jẹ́ tútù, ó lè jẹ́ gbígbẹ. Pándọ̀rọ̀ yẹn àmọ́ kó jẹ́ pándọ̀rọ̀ kékeré tí ó gùn díẹ̀ tí ò ní tóbi púpọ̀. Ẹ bá mi kó gbogbo èròjà yìí sínú apẹ ìjó ògùn wa. Ẹ jẹ́ kí a jó. Ẹ dákun má gbàgbé láti subscribe sórí ètò yìí, ẹ share program yìí, ẹ máa tẹ like, kí ẹ comment. Ẹ jẹ́ kí a jó. Tá bá ti wá jó tó ti di ẹbu, a wá bu díẹ̀ nínú ẹbu yìí, a pò mọ́ ọṣẹ dúdú níwọ̀nba ni o. Ṣé ẹ rí ẹbu tó kù yìí, a máa fi fọ́ ẹ̀kọ́ mu ni. Ẹni tó pè ò ṣiṣẹ́ mọ́, tó pè ẹ ti kú, òní ó wà fún o. Bí ó ṣe jẹ́ nìyẹn. Ẹni tó bá nífẹ̀ẹ́ sí àwọn àgbo alọ́lọ́kan òjọ̀kan, a ní àgbo jẹ̀díjẹ̀dí, àgbo alẹ́, àgbo àrùn, èyíkéyìí àrùn tí à ń kó látara ìbálòpọ̀ takọtabo. Níbikíbi tí ẹ bá wà, láì jẹ́ pé ọṣẹ ni èyí bá fẹ́, a ní àwọn ọṣẹ lóríṣiríṣi. A ní àwọn ọṣẹ ìtajà, ọṣẹ àgbélépọ̀tá, ọṣẹ ìyọnú, ọṣẹ ẹ̀bẹ̀ àwọn àgbà. Èyíkéyìí nǹkan tí ẹ bá fẹ́, ẹ pè mí sórí nọ́mbà 08039336675. Mo dúpẹ́ lọ́wọ́ èyí tí ẹ ń fún wa ní ẹ̀bùn lórí ètò yìí. Ẹ ṣé o. Ibi tí ẹ bá ti mú owó náà, ọwọ́ yín ò ní kan ìsàlẹ̀ àpò. Ẹ wá nínú kan tán kẹ́ ẹ torí kan.